èèyàn tó ń gbowó show mi nọ́mọ̀nọ́mọ̀ ọmọ èmi ni mo ra fóònù fún pé kó máa ṣe promoter ó dẹ̀ ń gbowó show mi ó ń sá lọ ń gbowó show mi lẹ́yìn ṣé mo wá mu mo fẹ́ gbé ọlágbé ó wá lọ juwọ́ ṣé torí pé mo wá lè jẹ́ superstar wá lọ juwọ́ ṣó ní jẹ́ fún ọ ni mo mọ́lẹ̀ ó wá ìwọ ń jáde tán ẹ sọ fún fẹ́ẹ́ dìda pé kó mọ̀kàn tó ṣe o olúmọ lèmi wọn gbé gẹ̀ẹ́sẹ̀ mi o èmi o ẹ wá èmi ò ń ṣe Bobrisky o èmi I no be Bobrisky ọ̀gbẹ́ni me na music I dey do I no do yahoo you dey hear I no do money laundry you dey hear na music orin lèmi kọ jagunjagun lèmi sátán ànábì lèmi kọ́ tó pa ẹ́ fún wọn blow òun ẹ̀ sáǹdì jésù lògó o mo gbé yín débẹ̀ ni o kọ́ tó pa mí mo máa pa hàn bàbá yẹn lọ sọ blow mi ní sọ blow ọwọ́ jọ̀wọ́ lọ nìyẹn má tún máa fọ ẹ̀ṣọ́ ọgbẹ́ ìdàbọ̀ kò fẹ́ pa anybody ò lè dá sí ọlọ́wọ́ pé bóyá máa lu súpàṣà bóyá máa lu súpàṣà má tún máa fọ ẹ̀ṣì bóyá máa lu súpàṣà sọ lè lu ẹ̀mí.